ẹ̀yin tèmi níbo lẹ́wà ọ̀rọ̀ yẹn fẹ́ jọmọ́ bí àwàdà ó fẹ́ jọ yẹ̀yẹ́ ṣùgbọ́n ṣá ó súnmọ́ reality o. ọba orin ti jẹ́ kó yé Alhaji Wasiu Ayinde wípé àlàyé ẹ má fọ ẹ má wọrí ẹ má di Àwùjalẹ̀ ẹ má jọba àmọ́ no dey ever think of music again o kò sáyè fórí ọ̀rọ̀ yẹn lọ fà díẹ̀ ẹ jẹ́ ká jọ wò ẹ wo fídíò yẹn látòkè délẹ̀ ẹ bá mi subscribe sí Akọ TV ẹ like ẹ kẹ́dẹ̀ share ẹ comment kò ní bàjẹ́. Mọ̀lẹ́bí ọmọ òbẹ̀rẹ̀ níṣẹ́. Wọ́n sì sọ̀rọ̀ àìrí kàfàtà. Mọ̀lẹ́bí ọmọ òbẹ̀rẹ̀ níṣẹ́. Wọ́n bá dé bàbá barista lọ́wọ́. Ó ní kí n má fún ní fújì yìí nílẹ̀ lọ́wọ́. Ó fún mi lágbàdá orí pẹ̀lú bàbá yìí. Ẹni tí mo ṣòkòtò orí kí n má lù tó ń bọ̀. Àwọn kíkà orí tó gé tí ń pèsè. Wọ́n lọ fún ìgbẹ́ bá kọjá kàlẹ́ lò. Ṣèkẹ́ ẹ̀fọ́ ìdè ìfisàlù dọ́lọ̀ rẹ̀. Ṣèkẹ́ ẹ̀fọ́ ìdè ìfisàlù dọ́lọ̀ rẹ̀. Ṣèkẹ́ ẹ̀fọ́ ìdè ìfisàlù dọ́lọ̀ rẹ̀. Ilé máa ń dáwọ́ láyé lónìí wá. Gbogbo fàdà tó tún dá sọ́nà tí ó kò ní. Torí ilé ẹ̀yìn fi síbò ní ìdẹ̀ra. Torí ìyẹn fi síbò ní ìdẹ̀ra. Torí ilé ẹ̀yìn fi síbò ní ìdẹ̀ra. Bàbá mi sọ pé ìmí sí àìdá ọ̀húnlọ̀kù. Lẹ́sìn káyì ló tún ní. Ìmí sí àìdá ọ̀húnlọ̀kù. Lẹ́sìn káyì ló fún mi. Bàbá mi ìwọ sọ pé prefer Fuji music to other genres of music. I prefer Fuji music to other genres of music. I prefer Fuji music to other genres of music. I prefer Fuji music to other genres of music. Oya nukunuku fojú jaro, iye kọjá kọjá. Àmọ́ wọn tó bẹ́ẹ̀ kọ́kọ́ fún jìnnà.